ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Olúwaṣeun Herbs ibi tá a ti ń fi ewé àti egbò dára tọ́ba mi òkè sì ń fún wa ṣe. Ẹ wò ẹ gbójú ayọ̀ sókè kẹ́ wò Superman lélẹ́yìí ó wà fún àwọn ọkùnrin tó jẹ́ pé bó ṣe ń ṣe lọ́wọ́ níyàwó ẹ̀ ń ṣe. What are you doing? Ẹ̀yẹ̀ ò fídíò yìí nìsín ẹ fara balẹ̀ kẹ́ gbọ́ nǹkan tó ń bá ìyàwó ẹ̀ sọ. Babe, hope you are enjoying it. I'm enjoying it. Òun ló ń bẹ ìyàwó rẹ̀ kókó mọ̀ fóun. You don't even know say if you don't even. Ìyàwó kan ń wò báyìí. To say still one can. Wo tó bá ti délé o ní ìdí àti ìbẹ̀rẹ̀ òun gẹ́gẹ́ yóò mọ ọbẹ̀ pé please now take it easy baby take it easy baby take it easy. ọ̀rọ̀ bí mo fẹ́ sọ tí mo fẹ́ parọ́ tọwọ́ mi ó wà fún high blood pressure àwọn tí wọ́n ní ẹ̀jẹ̀ rúru eléyìí ló máa ra ọmọ ó wọ̀n sẹ́nu bíi gàrí ni ó wà mú wọ́n mú ọ̀tàdé lórí àbí kó o po ògì kó o fògì mú ó sì rí báyìí ó wà fún high blood pressure ìfẹ̀sẹ̀ àwọn tó ti ń rà á tí wọ́n dà wọ́n ti ń rà á ọwọ́ mi ó wà fún ẹ tó bá ní rheumatism tó o bá ní rheumatism ó wà fún arthritis ó wà fún oní pásítọ̀ tó o ti máa ń dẹ́gbẹ́ tàbí oní àwọ̀ kára máa ń rò ó wà fún wọ́n tó bá ní stroke àti partial stroke a máa ní ointment a máa bẹ̀ fi sí ointment yẹn máa wà báyìí a máa fún mi a máa fi rá a máa fi rá a máa fi gbọ́ gbogbo agbára lọ́wọ́ ní ìdùnnú infection powder ṣẹ́tì ọsàn wẹ́wẹ́ náà fi ń ṣẹ́tì infection powder ọsàn wẹ́wẹ́ òní wọ́n fi máa ń lò bó ṣe wà lọ́wọ́ mi yìí wọ́n tó ní infection any kind of infection kò jẹ́ ká mọ̀ ṣé tọwọ́ mi náà pè ní dictoxin la máa ń pè é àwọn àfi detoxify gbogbo àwọn nǹkan tó wà lára wa ni ó jẹ nǹkan kan ní òrìwọ bí o tẹ fi pé nǹkan tí mo jẹ wà poisonous tó bá ti gbé sára tó bá yẹ kó o bì wàá bì tó bá yẹ kó o yàgbẹ́ wàá yàgbẹ́ detoxification ló wà fún ẹ kàn sí wa nílé iṣẹ́ Olúwaṣeun Herbs èyí tẹ ní fibroid ṣẹtìrì eléyìí wà fún fibroid fáwọn tó ní fibroid àìsàn oyún ìju kàn sí nílé iṣẹ́ Olúwaṣeun Herbs àwọn ni wọ́n ń tà my dear owó tó ní diabetes tiẹ̀ ó kàn máa ń o ní high sugar so you need this díẹ̀ ni wà kàn bú bẹ́ẹ̀ pé òun tí lára òun lè bu sọ́wọ́ kó dà sẹ́nu kó mú wọn mọ́ ọ̀tàlẹ́ lórí òun ṣiṣẹ́ lọ nìyẹn ṣé wá rí àwọn kan tẹ̀dí ló ń wọ́rì wọ́n wá sọ pé jẹ̀dí ni ẹ̀sùn owó tó bá ní tẹ̀dí eléyìí ìdí ẹ̀ ń yọ ìdí ọmọ kékeré tó ń yọ ẹ rà á fún ẹ bá mí ìsẹ̀pẹ̀lẹ̀ pupa ẹ jẹ́ kó máa la ẹ wò ṣẹ́tìrì ìdí ẹ̀ máa wọlé padà ni ó dáa fún ìdí tó bá ẹsẹ̀ ń yọ ìdí tó bá ti yọ tipẹ́tipẹ́ náà ó máa ṣiṣẹ́ fún àti máa fún iná àwọn nǹkan míì tẹ máa háàdì mọ́ ẹgbẹ́ ẹ̀ ṣé wá rí ìrìn àjò pọ̀ ẹni tó ní hepatitis yes ó nǹkan tó nílò rẹ̀ a lè tún máa fún ẹ ní another one ìyẹn máa wà nínú ike báyìí ìdérí orí ẹ̀ ni wàá fi máa lò ó ṣe pé kí ẹ yàtọ̀ ìdérí orí ẹ̀ ni wàá fi máa lò hepatitis ló wà fún ìsílẹ̀ṣẹ́ Olúwaṣeun Herbs àwọn ni ọba mi ò ké gbé lọ́wọ́ a ní ọṣẹ enlargement bẹ́ẹ̀ sì ni iṣẹ́ ìpọ̀ so ẹ jẹ́ kí n fi lè mọ̀ yìí fún ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ fẹ́ manpower òun ṣe manpower bẹ́ẹ̀ náà Superman náà ni but òun ò lágbára tó eléyìí éèjì la máa fi tà fún ẹ sórí eléyìí tó wà lọ́wọ́ mi yìí ìwọ tó ti dàgbà àgbàlagbà ní ẹ o fẹ́ máa tún ṣe ráńpẹ́ díẹ̀ sí eléyìí la máa fún ẹ so Superman ni ìjẹun àgbà ni a máa ń pè ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ìwọ tó ní prostate enlargement you need this a dẹ̀ tún máa fún ẹ ní something liquid so irúkẹ báyìí náà ni ó máa wà a máa tún fún ẹ níyẹn náà sí fún prostate enlargement ẹ èyíkéyìí àìsàn tó bá ń kọlù ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun Herbs ẹ ti retí kí pé always guide fún yín ewé àtegbò always guide ṣe ti rí òní always guide rè ṣe ti lọ́wọ́ mi ṣe ti pa sílẹ̀ ni a dẹ̀ máa fún ẹ ní èròjà ẹ̀ sí èròjà ẹ̀ yẹn okó èsì okó ẹ̀sùn gbogbo tá ló wà nínú èròjà ẹ̀ yẹn wàá ní wàá fi tẹ́sàlẹ̀ wàá mú àwọn egbògi wàá ṣàn dáadáa wàá ṣàn wọ́n dáadáa má rẹ sínú omi o wàá kàn ṣàn wàá fi wàá tó bá ti ṣọ̀tọ̀ wàá kó òun ẹ̀ kó wàá máa tò sínú ike tó fẹ́ sóòkì ẹ̀ sí. mo ti sọ̀rọ̀ mo ti kó gbẹ̀rù ìyàwó mi síta ìyẹn sínú sitting room mo ti kó.